ǹlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé ibi òjù bí bá ti bẹ̀rù ńlá bọ́mu àmọ́ báwo bá ní ìtanra wa jẹ́ oyè á mọ̀ pé látijọ́ tí aláyé ti dáyé ńlẹ̀ nìkan ti máa ju ẹnìkan lọ bí wọ́n bá wá fi owó jù ẹ́ tí wọ́n fi ipò jù ẹ́ tí wọ́n fi ọlá tàbí agbára jù ẹ́ ó ṣeé ṣe kí wọ́n fẹ́ fi àjùlọ hàn ẹ́ kí wọ́n fi ọwọ́ ọlá gbá ẹ lójú kí wọ́n gba ohun tó jẹ́ tiẹ̀ lọ́wọ́ rẹ bó o bá wá ní kó o ṣe bí akin kó o jà fún ẹ̀tọ́ rẹ níwọ̀ tó lẹ́nìkan àfàìmọ̀ kó o má jẹ ìyàkúnyà nítorí pé ẹni tí ò tó ní náà tí ò sì lérò lẹ́yìn tí dènà dé ni àjẹkún ìyà ló máa jẹ ṣùgbọ́n bó o bá lórí lọ́wọ́ tó o mọ ẹlẹ́dàá rẹ pé ó ṣeé ṣe kí Elédùmarè kó gbèjà rẹ kó sì gba ẹ̀tọ́ rẹ padà fún ẹ àmọ́ kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà nígbà míì adániwáyé àfọwọ́n lẹ́rán ìdí nìyẹn tó fi jẹ́ pé kì í ṣe gbogbo ṣìkàṣìkà ní màá kájọ ọ̀kà kì í sì ṣe gbogbo nínú rẹ̀ ní màá rí ire ìròrí tiwa ó yàtọ̀ gédéǹgbé sí àrà ọwọ́ Elédùmarè bó ti hun Olúwa ọba ní màá ṣọlá àmọ̀ràn tí mo wá fẹ́ gbà ẹ́ ni pé gbogbo ọgbọ́n àti ète tó o bá lè sà ni kó o sà láti dáàbò bo ìdùnnú àti ayọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ nítorí pé bó o bá lajú rẹ lẹ̀ tí ajúnilọ tó sọ ẹ́ di kòròfo àfàìmọ̀ kó má jẹ́ wípé lójú ẹ̀mí rẹ náà ló ti máa rí ayọ̀ àti ìgbáyégbádùn àwọn àti àlọ́mọdọ́mọ wọn ẹ̀san tó ń retí pé kó ké ó ṣeé ṣe kó má ké tí bẹ́ẹ̀ la ó fi fún Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe àmín.